Èjìrẹ́ ní sọdún ọjọ́ ìbí lé ní Ọmọ́táyé lòlú ní sọdún ọjọ́ ìbí lé ní ọmọ Kẹ́hìndé ní sọdún ọjọ́ ìbí lé ní Ẹ̀dùngbẹ́lẹ́jẹ́ orí igi ní sọdún ọjọ́ ìbí lé ní eléèléní November 22, 2024 ẹ̀tún rántí ọjọ́ tí ìyá àti bàbá yín tó gbé bí yín lọ́mọ àyúnlò àyúnbọ̀ lọ́wọ́ yẹnu ẹ ó máa lọ́rẹ́ ẹ ó máa bọ̀ ọ̀rẹ́ láṣẹ tọlọ́run ọba. Èjìrẹ́ mo ní ọdọọdún là ọrọ́rọ́gbó lílé ayé ọdọọdún là rẹ̀ sá ọdọọdún là rọ́mọ òbí lórí àtẹ ọdọọdún lè wé sápárúwé lílé ayé ọdọọdún náà máa rí yín láṣẹ tọlọ́run ọba. Ọmọ́táyé lòlú ní sọdún ọjọ́ ìbí lé ní ọmọ Kẹ́hìndé ní sọdún ọjọ́ ìbí lé ní ọmọ Kẹ́hìndé ọmọ tó dára bí ẹ̀gbin ṣebí ìwọ ni ìwọ lẹnu obìnrin kò lọ́nà tó bú sẹ́kún ó níbẹ̀lẹ̀ yóò jáde ẹni ṣebí yóò jalè ẹni. Ọmọ́táyé lòlú ní sọdún ọjọ́ ìbí lé ní ọmọ tó rọ́bọ́tọ́ bí ọ̀ká ni ọ́n líle bàbá tó gbé bí ọlọ́mọ ṣebí ìwọ ni ìwọ lọ máa rìn lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ òkùnkùn dùn ọ́rárá akọ ló ń fi wọ́n ṣe nílé bàbá tó gbé bí ọlọ́mọ. Èjìrẹ́ ní sọdún ọjọ́ ìbí lé ní mo ní wíríwírí lójú orogún èjì wọ̀rọ̀kọ̀ lójú ìyá tó gbé bí yín lọ́mọ ọ̀kan bá bí èjì ló wọlé tọ́ mi wá ọ̀bẹ kìsì ibẹ̀ kẹsẹ̀ ẹbẹ̀ wọlé alákìsà ẹsẹ̀ alákìsà onígbàsọ. Èjìrẹ́ tí ń gbàdọ̀bálẹ̀ ọba títún gbàdọ̀bálẹ̀ bàbá tó gbé bí wọn lọ́mọ. Èjìrẹ́ ọmọ ẹ̀dùn tí ń gbárí igi réfe ẹ̀yin lọ́mọ àwòdì tí ń gbájú ọ̀run kẹrẹ ṣébẹ̀ ẹ̀yin ni ẹ̀yin lọ́mọ Oǹdó àrẹ́yìn jajá Oǹdó tó bá lọ rẹ́yìn jajá àjàjá lolúwa rẹ̀ jẹ lẹ́yìn wá ọ̀la ẹ ò ní bá wọn jàjàjá láṣẹ tọlọ́run ọba. ṣébẹ̀ ẹ̀yin ni ẹ̀yin lọ́mọ Oǹdó mẹ́ta ìlà mẹ́ta ṣébẹ̀ ẹ̀yin ni ẹ̀yin lọ́mọ Oǹdó mẹ́fà ìlà mẹ́fà ṣébẹ̀ ẹ̀yin ni ẹ̀yin lọ́mọ Oǹdó ẹ̀gìn ọmọ ẹ̀gìn ní mọ́ọ̀gùn. Ọmọ́táyé lòlú ọmọ Kẹ́hìndé lágbára Elédùmarè ẹ ti mọ́dún yìí jẹ láyé ẹ ò ní bá wọn púpọ̀ ìjìjì mo ní lágbára Elédùmarè tapátọ̀ ọ̀tún lẹ́yẹlé fi ń kéré owó ìrì ọlá ìrẹ́ ẹ̀kúbalẹ̀ ọ̀rọ̀ wálé lágbára Elédùmarè ẹ ò ní bá wọn tẹnu gbóbi ọwọ́ láṣẹ tọlọ́run ọba. Èjìrẹ́ mo ní àwọn ọmọ yín ní kí n máa kí yín fọ́dọ̀ ọjọ́ bíi tọjọ́ tẹ ní Èjìrẹ́ ojú tó máa yìn lé ní ojúmọ́ ọ̀la ojúmọ́ ìkúbalẹ̀ ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ ìdùnnú kó máa wọlé tọ̀ yín wá láṣẹ tọlọ́run ọba. Èjìrẹ́ happy birthday to you ìgbà ọdún kan ni.